good afternoon, and good evening, wherever you are watching this program. My name is Dr. Hafiz Abolade, well known as Aramide's son. What I would like to share with you people today is how to use tortoise to treat fibroid. Is what I would like to share with you people today. Welcome to my channel. If you are watching this program for the first time, please don't forget to subscribe to my YouTube channel. Help me share this program. Drop your comments and like it. If you are subscribed, make sure that you turn on notification bell. Whenever I upload to this channel, you will be the first person to watch my program. If you need more of my video, you are free to watch my previous video. You will see a lot of video there that can help you for spiritual tips. In short, what I would like to share with you people today is how to treat fibroid. It's what I would like to share with you today. How to treat fibroid. What we use? Go and look for big tortoise, and bamboo root, and iyerosun root. Yoruba call one tree iyerosun tree. Go and look for the root of iyerosun tree and the root of bamboo with black pepper. If you are watching this program, please don't forget to subscribe to my YouTube channel. Help me share this program. Drop your comments and like it. God bless you. Ẹ káàbọ̀ nílé ní oko, ní ẹ̀yìn odi, káàkiri àgbáyé, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Hafiz Abolade, tí gbogbo ayé mọ̀ sí ọmọ bàbá Aramide. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé báyìí ní àtìyìn. Gbòrògbòdò ayé kò wá nínú ìfòwò àjò. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lénìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe lè tọ́jú oyún ìju tó máa ń dààmú àwọn obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tí ò tiẹ̀ tí lọ ilé ọkọ àbí tí ò tí lọ́kọ tí ó ní ìju. Ṣé wá rí ìju yìí? Téèyàn bá ní ìju yìí kò ń jẹ́ kí obìnrin kó ní oyún nígbà tí obìnrin bá ń wá oyún. Tẹ́ bá wá ní, ẹ má jẹ́ ká ṣe iṣẹ́ abẹ o. Àwọn nǹkan táwọn bàbá wa ń lò tí a lè fi tọ́jú ẹni tó ní oyún ìju táwọn olóyìnbó ń pè ní fibroid. Táwọn olóyìnbó ń pè ní fibroid. Òun náà ni wọ́n mú wá fún wa ní òní. Lápẹ́ ẹ ṣe wù nígbà àkọ́kọ́ ni ẹ dákun ní obìnrin. Ẹ bá mi pín àwọn fídíò yìí ká, bá mi pín ká, ẹ bá mi subscribe, ẹ bá mi comment nǹkan tí ò bá yé yín. Ẹ ní àǹfààní láti béèrè lórí ẹ̀, má sì ṣe àlàyé fún yín. Kí ni nǹkan tí a máa wá tí a fi máa tọ́jú ẹni tó bá ní oyún ìju? Ẹ má wá láti bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. Bákan náà, àwọn tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa ní ọlọ́kan òjọ̀kan, àgbo jẹ̀díjẹ̀dí, àgbo ìdákọ́lẹ̀, afàtọ̀, inú kúnkún, gbogbo ẹ̀ wà lẹ́yìn ọlọ́kan òjọ̀kan. Obìnrin tí nǹkan oṣù rẹ̀ bá ń ṣe ségesège, ó dúdú àbí ó ń lami àbórùn, obìnrin tó bá fẹ́ ṣe nǹkan oṣù tí ọyàn wọn tó máa ń wú, à ń pè ní sọmúròrò, gbogbo ẹ̀ wà lẹ́yìn ọlọ́kan òjọ̀kan. Níbikíbi tẹ́ bá wà, àgbo yín á kàn yín lára. Ẹgbẹ́ mi disappoint yín rí? Bẹ́ẹ̀ ni, mi ò kí ń disappoint tèmi o. Ọlọ́run ní dà wá láàmú. Ojú tẹ́ fi ń wojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi sí náà méjì. Gbòrògbòdò ayé ò nílò fún gbogbo wàjó. Níbikíbi tẹ́ bá ti máa ń mú láti máa fi rẹ dítà tí ẹ fi ń wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àwa nílẹ̀ kan tán kí àtórí kan. Bá mi lọ wá egbò ọparun, egbò ìdí ọparun, bá mi lọ wá. Bá mi wá egbò ìyẹ̀rẹ̀ osùn, ẹ bá mi wá.
Bá mi wá alábàáhùn. Alábàáhùn mẹ́ta ni àwọn kinní yìí o. Ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni alábàáhùn, ọ̀tọ̀ ni ìréré, ọ̀tọ̀ ni ẹ̀wìrì. Alábàáhùn ẹ̀yìn rẹ̀ máa ń rí gbàgùngbàgùn ni. Ẹ̀wìrì ẹ̀yìn ẹ̀ máa ń dán, bẹ́ẹ̀ ni ìréré náà ó fẹ́ jọ alábàáhùn. Alábàáhùn náà ń pè ní ìjàpá, tí ó ti yé yín, ẹ̀yìn rẹ̀ sì gbàgùngbàgùn báyìí. Bá mi wá ìjàpá odidi kan tó tóbi. Bá mi pa, bá mi gé ẹran ẹ̀, èyí tó ṣe é jẹ ń bẹ̀, ẹ gé kéékèèké. Bá mi wá ìsasùn tí a fi ń ṣe àsìjẹ, ẹ kó ẹran síbẹ̀. Tí ẹ rí egbò ìyẹ̀rẹ̀ òsùn àti egbò ìyẹ̀rẹ̀ òsùn yìí, egbò ìyẹ̀rẹ̀ òsùn àti egbò ọ̀parun, á gun, á lọ tí ó kùnà, á bó egbò ara egbò yẹn, á wà lọ mọ́ ìyèré. Ìyèré yẹn kò ní iye o. Ẹran yìí náà, ẹran ìjàpá yìí náà, òun náà ò ní iye. Iye tó bá wù wá ni kí a gbé sí, tí a ti gé. Ó yẹ bá mi lọ ìyèré papọ̀ mọ́ àwọn egbò tó kù yìí, ẹ lọ ẹ ká fi ṣe àsìjẹ yìí jẹ. Fún ẹni tó bá ní oyún ìju ló ní o. Ẹni tó bá ní oyún ìju òun ni ó ní o. Eléyìí ò ṣiṣẹ́ fún ọlọ inú, kò ṣiṣẹ́ fún ọlọ inú. Ẹni tó bá ní oyún ìju òun ni ó ní eléyìí. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí àwọn nọ́mbà mi 08039336675, 08039336675 tàbí 08146616371. Bí ó ṣe jẹ́ nìyẹn. In case of those that don't understand Yoruba language very well, what I'm trying to explain since is how to treat fibroid. How to treat fibroid. Go and look for big tortoise and bamboo root with ìyẹ̀rẹ̀ òsùn root. Rinse this root, rinse it very well. Put all these roots, ìyẹ̀rẹ̀ òsùn root and bamboo root, put it on grinding stone, grind it, peel the root, peel it, grind it very well with black pepper. Yoruba call it ìyèré, with black pepper. Use this item to cook this tortoise. Use this item to cook this tortoise. After that, you can add salt and palm oil. After that, eat it. Eat meat, the tortoise meat. Eat it. That is it. If you are watching this program, please don't forget to subscribe. Help me share this program. Drop your comments and like it. Thanks for watching. Please don't forget to subscribe. Bye.